Muyideen Jaja ibi tí mo ti lọ nìyẹn gbogbo èèyàn kan ló lè mọ sórí ẹ̀ bọ̀ tí n bá ṣàlàyé díẹ̀ báyìí àwọn èèyàn wọn á lè mọ ẹni tó ń pè bẹ́ẹ̀. Ó ní arákùnrin kan tí Àgbàlá Gabriel pásítọ̀ Àgbàlá Gabriel tó ràn lọ́wọ́ nígbà yẹn tó kọ́lé fún. N tó fún mi láǹfààní láti jáde wá láàárọ̀ yìí láti bẹ́ẹ̀ ni Sarufatai Ọpẹ́yẹmí Akúbalẹ̀mọ́. N tó fún mi láǹfààní ayéfẹ́ gan n tó fún mi láǹfààní láti jáde wá láàárọ̀ yìí ni wípé mo dá sí ọ̀rọ̀ yẹn, èmi náà sọ sí ọ̀rọ̀ yẹn nígbà tí ọ̀rọ̀ yẹn ń lọ lọ́hùn but mo balance. Ọ̀nà wo ni mo gbà dá sí nígbà táwọn àfáà wa tí wọ́n sọ pé kí Muyideen o àwọn fún ní Islam, àwọn fi kẹ́lìmọ̀ lé lẹ́nu. Stand mi lọ́jọ́ náà ni wípé èmi ò support Muyideen, mi ò dẹ̀ takò àwọn àfáà wa. Stand mi náà mo yìí dúró lé lórí dìsín wípé ẹ má jẹ́ kí Muyideen kó grant any interview nígbà náà lọ́hùn. Tìjẹ́ Caterpillar ẹ má jẹ́ kí Muyideen grant any interview pẹ̀lú anybody torí the more tó bá ṣe ń ṣe interview náà ni yóò mọ̀ ṣe sọ. Àgbàlá Gabriel ò dẹ̀ kí ń ṣe ní ibi sí i. Tí kì í bá ṣe kádàrá Ọlọ́run tó ti kù lórí gbogbo ẹ̀dá àti sábàbí Àgbàlá Gabriel ló jẹ́ káwa yìí mẹni tó ń pè ní Muyideen. Àgbàlá Gabriel ṣe gbá fún mi, Àgbàlá Gabriel ṣàwó fún mi, wọ́n ṣe títí ọ̀rọ̀ Àgbàlá Gabriel délé ẹjọ́. Ohun tí mo dúró lé lórí lọ́jọ́ náà ni wípé aláìmoore lọmọkùnrin yìí Muyideen yìí aláìmoore ni. O ò lè sọ fún wa pé gbogbo ìgbésí ayé tó lò lọ́dọ̀ Àgbàlá Gabriel ò ṣe dáadáa fún ẹ. Aláìmoore ẹ̀dá ni ẹ̀. Ó dẹ̀ sọ fáwọn àfáà wa ńjọ́ náà lọ́hùn wípé ẹni tó bá lọ wo àwọn fídíòs mi tí mo ṣe Samek Moment, ó sọ fáwọn àfáà wa ńjọ́ náà wípé tẹni tó dé la rí àmọ́ tẹni tó ń bọ̀ o. Gbogbo èrò wa níjọ́ náà rèé wípé bóyá tí ó bá tẹ̀fi tó bí ọdún 5, ọdún 6, ọdún 7 kálukú ò ní lọ láláì máa gbẹ̀sọ̀ ẹ̀ àsìkò ní tó bẹ́ẹ̀ tọ́lọ́wọ́ fi irú wa Muyideen àwọn àfáà wa. Ẹ̀mí náà tàbí sí ṣáínà ti rí tó tó ń lọ ń tàǹsìn abẹ́ẹ̀rí. Ọ̀rọ̀ méjì ló wá wà láàrin yẹn, ọ̀rọ̀ ta lọ́lọ́run àtọ̀rọ̀ Muyideen Àgbàlá Gabriel. Ọ̀rọ̀ ta lọ́lọ́run àtọ̀rọ̀ Muyideen Àgbàlá Gabriel èyí tí ta lọ́lọ́run pé Àgbàlá máa play voice yẹn ọ̀pọ̀lọpọ̀ yín dẹ̀ ti lè gbọ́. Ta lọ́lọ́run pé Àgbàlá Gabriel ó dẹ̀ rìkọ́ọ̀dì ẹ̀ gẹ́gẹ́ bí àníyàn tiẹ̀ tó ń fẹ́ lo rìkọ́ọ̀dì yẹn fún. Ṣé bí rìkọ́ọ̀dì yẹn náà ló ti gbé síta yìí? Rìkọ́ọ̀dì yẹn náà ló ti gbé síta yìí. Níjọ́ náà lọ́hùn Samek Moment mo ráwọn èèyàn tí wọ́n ní sọpọ́tì àwọn àfáà Islam ti yín náà kò dúró déédéé kò ṣe kíní kan. Níjọ́ náà lọ́hùn bọ̀ tó gbò yẹn ó ti lọ alhamdulillah. Gbogbo àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ níjọ́ náà lọ́hùn á padà sọ̀rọ̀ agbóra wáyé ní táwa ń dúró lé lórí. Àwa ò sọ wípé èmi ò sọ pé kí Muyideen kó má ṣe Islam torí pé mùsùlùmí gidi ni mí. Kálukú dẹ̀ máa gbìyànjú àti jàfẹ́sìn ẹ̀ ni. Tó o bá ń jà lórí bàbá ìjọmọlúwàbí ẹ̀ jẹ́ nìkan tó jà nítorí ẹ̀sìn ẹ̀ tó jà nítorí ẹ̀sìn rẹ̀ sorry
òun jà nítorí pé ń ba ìjọmọlúàbí rẹ jẹ́ ó jà nítorí ẹ̀sìn ẹ kí ni jẹ́ ìjọmọlúàbí lẹ́yìn ẹ̀sìn ẹ̀sìn ló jẹ́ àmọ́ pé ìjọmọlúàbí wà ẹ̀sìn ló máa kọ́ ẹ wípé a máa pọ́n ìjọmọlúàbí ẹni léni ẹ̀sìn ló máa kọ́ ẹ wípé má ba ìjọmọlúàbí ẹnìkan jẹ́ níjọ́ náà lọ́hùn ní ìfẹ́ kọ̀rọ̀ yìí gùn ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń wọlé gbogbo yín ni mò ń kí o àwa rí voice àrí voice èyí tí ta lọ́lọ́hun ẹ jẹ́ kí n play ẹ̀ káwa bá analyze ẹ̀ Yínká Bíbíré aleykum salam gbogbo ẹ̀yin tẹ̀ ń wọlé Amina Adébísí gbogbo yín Alájà Àmọ̀kẹ́ Lewúrẹ́ gbogbo yín ni mò ń kí o mo kí àwùjọ olóríire alọ́ àṣàlẹ̀ ẹ wá jẹ́ ká play voice yẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ onílàákàyè èèyàn gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọlọ́pọlọ pípé èèyàn ẹ wá já worú èèyàn tí Muyideen jẹ́ ká worú èèyàn tí Muyideen tó jẹ́ torí mo rí fídíò kan tẹ́nìkan ṣe àṣírí àwọn àfáà wá ti tú báyìí o ẹ̀yin àfáà ṣe rí báyìí àṣírí àwọn àfáà ò tú àṣírí àwọn àfáà ò ṣe wá tú aburú kọ́ làwọn àfáà ṣe fún Muyideen èyí táwa dúró lé lórí níjọ́ náà ni wípé kọ́ máa grant ẹni interview fún Muyideen torí pé lópin ìgbà tí wọ́n bá ń grant interview fún Muyideen ó mọ̀ sí sọ ni kádàrá àsìkò tọ́lọ̀ ń kọ́ pòun àtàgbàlá Gabriel jọ máa lò nígbà yẹn òun ni wọ́n lò yẹn kó mú fọ̀n pẹ̀lú láìfọ́ ẹ̀ ní tó bá fẹ́ fa yí ẹ̀ ṣe kó fa yí ẹ̀ ṣe lọ́nà tó dáa kó sáà ti wúlò fúnra ẹ̀ kó wúlò fáwọn òbí ẹ̀ kó dẹ̀ wúlò fọ́lọ́run ẹ̀ ayé ti wá rí báyìí nísìnyí wípé irú èèyàn wo ni Muyideen jẹ́ ẹ jẹ́ agbọ́ fọ́ìsì òun àti ìkejì ẹ̀ torí pé ẹ jẹ́ agbọ́ fọ́ìsì òun àti ìkejì ẹ̀ tani kejì ẹ̀ yẹn ò ní ta lọ́lọ́run tó ń rìkọ́ọ̀dù Muyideen ó rìkọ́ọ̀dù Muyideen ẹ̀yin onílàákàyè ẹ wá gbọ́rọ̀ yẹn ẹ wá gbọ́ orí bo mo ti rí lẹ́ẹ̀kan náà ókè ọjà pòrí eléyìí mo ti rí mo rí lórí mo ń bọ̀ ẹjọ́ òkè mo ti rí ń bí ẹjọ́ gbogbo ẹ̀yin èèyàn mo fẹ́ kí ẹ máa bá mi gbọ́ ọ̀rọ̀ yìí láti ẹja gbé láti ilẹ̀. ẹ pàṣẹ bí ọjọ́ mẹ́ta sẹ́yìn fún wa láǹfààní àti bá Muyideen sọ̀rọ̀ wọn á fẹ́ kẹ́ gbọ́n tí ìgbà tí ẹ sọ. òun rèé o mi ní láti play video ẹ òun rèé ẹ kà máa gbọ́ fọ́ìsì yẹn. ta lọ́lọ́run sọ pé gbogbo ìgbà tí kéèsì yẹn lọ òun ò láǹfààní àti bá Muyideen sọ̀rọ̀ òun ò láǹfààní àti bá Sheikh wa Ajígini sọ̀rọ̀ òun ò láǹfààní àti bá Oríyọmí Hamzat sọ Alhaji Oríyọmí Hamzat òun ò láǹfààní àti bá sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí òun wá láǹfààní àti bá Muyideen sọ̀rọ̀ ẹ wá jẹ́ agbóhun tó wà tí Muyideen sọ. ok bàbá Ajígini ó fẹ́ tẹ̀yìn wọnú kéwà bí ipe láti kéwà bí àbí láti mọ rírí lò lọ́mọ lẹ́yìn torí kò yé mi. láti máa rí mi lò náà ní. màmá stop ẹ màmá ṣàlàyé ẹ o ta lọ́lọ́run sọ wípé bàbá àfáà Ajígini fẹ́ tan Muyideen pé láti lò ó kó lè máa jọmọ kéwú Muyideen ẹ̀dá pé láti rí mi lò náà ní kí lè máa jọmọ kéwú wọn ǹjẹ́ ẹ̀yin èèyàn mi kí Muyideen jẹ́ ọmọ kéwú kó jẹ́ ọmọ kéwú kó jẹ́ ọmọ kéwú àfáà Ajígini káti ẹ̀ níbẹ̀ ni kó wá jẹ́ ọmọ kéwú wọn àbí kó jẹ́ ọmọ kéwú tèmi àbí kó jẹ́ ọmọ kéwú ẹni tó bá jẹ́ àfáà tó máa jẹ́ ọmọ kéwú ǹjẹ́ kò ṣe àǹfààní fún Muyideen lọ ǹjẹ́ kò jẹ́ oríire fún Muyideen kó jẹ́ ọmọ kéwú dan kó jẹ́ aláìmoore ìwọ́n mú kanu méjèèjì kí Muyideen jẹ́ ọmọ kéwú àbí kó jẹ́ aláìmoore èwo ló dáa fún un méjèèjì bọ̀tá lọ́lọ́run tó ń béèrè tí ẹ yé ìsọdídẹrú
láti sọ mí dán máa kí. Torí mo wo fídíò rẹ̀ kan, mo wo fídíò Ajígini kan tó gbé yín ẹ̀gbẹ́ báyìí. Ọgbọ́n àti sọ mí dán máa kí náà ni. Ókè. Ẹ jọ̀ọ́ ṣé ń gbọ́ Muyideen ó ní gbogbo ohun tí àfáà wa Ajígini tí wọ́n ṣe fáwọn nígbà yẹn pé ọgbọ́n àti sọ̀hún di ọmọ kéwú náà ni. Ta lọ́lọ́run wá sọ wípé òun wo fídíò àfáà wa Ajígini kan tó gbé Muyideen sẹ́gbẹ̀ẹ́ báyìí fún wa ní fídíò yẹn. Fún wa ní fídíò yẹn. Ibi tí àfáà fún mídíà rẹ̀ àfáà Ajígini máa rí Muyideen lò fún mídíà rẹ̀. Mídíà rẹ̀. Ok, Muyideen ti wá di ó ti di celebrity ńlá tó dá Facebook àti TikTok ilẹ̀ pé kí mo wà lórí program. Orí máa pọ̀ sí táwọn èèyàn bá ti ń rí mi lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Náà ni ara gbogbo lọ́wọ́ máa ń dìde fún náà nìyẹn. Mo ṣe àtètè gẹ́ẹ̀sì. Ó tẹ̀mí ń gbọ́ ni pé Ajígini pé ó fún ní $1 million wípé ẹbí sí ṣọ́ọ̀bù wípé. Point of correction láàrin yẹn ta lọ́lọ́run. Point of correction láàrin yẹn. Òun sọ wípé káfà Ajígini lè máa rí Muyideen lò fún followers yẹ. Àfà Ajígini Sheikh Ajígini ti ní followers yẹ fúnra rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àfà ńlá ni tó bá débi tọ́lọ̀ ń dájà lẹ̀ fún tó láwọn ọmọ kíw rẹpẹtẹ tó ní mọ́ṣáláṣí tó ní gbogbo nǹkan dáadáa tó nílé kéwú. Kútúbà jímọ̀ rẹ̀ èrò tí ń pọ̀ ń bẹ́ẹ̀. Who is Muyideen? Táfà Ajígini yóò wá wo Muyideen pé ẹja máa lo Muyideen o fún kálí popular sí. No. Ọlọ́run dáre ọ̀rọ̀ ń bọ̀ lórí àfáà yìí ní skul onílé kéwú onímọ̀ṣáláṣí. Tábà ní bóyá ó wá fẹ́ lo Muyideen o kí Muyideen kó lè àlùbáríkà wo ló wà níbi oríire Muyideen. Muyideen náà yà sínú 1,000 naira. Àbí Muyideen ni minister of petroleum. Ẹ̀yin ó ti rí pé ọ̀rọ̀ títa lọ́lọ́run bá Muyideen sọ yìí ẹ ti rí pé òun ní mission títí ẹ̀ láti fi takò àwọn àfáà. Ẹ máa gbọ́ lọ. Ajígini òun ní one cover òun ní £1. Ok, pẹ̀lú ìṣúná fún ní kankan yẹn ǹjẹ́ jẹ́ kí Oríyọmí ó padà mọ̀. Jagbọ́rọ̀ ó sọ wípé ẹ jẹ́ kí n gbé sẹ́yìn kẹ́ gbọ́n tí ta lọ́lọ́run sọ láàrin yìí. Padà mọ̀ pé àwọn pẹ̀lú ìṣúná fún ní kankan yẹn ó tẹ̀mí ń gbọ́ ni pé Ajígini pé ó fún ní $1 million wípé ẹbí sí ṣọ́ọ̀bù wípé. Ajígini òun ní one cover. Alhamdulillah, Muyideen ti ṣe ti Christian fún wọn. Ó sì Pastor Àgbàlá Gabriel. Muyideen ti ṣe tiwa fún wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó ti ń ṣe tiwa fún wa lọ́wọ́lọ́wọ́ báyìí wa Mùsùlùmí. Yóò ọ̀dọ̀ oníṣẹ̀ṣe ló tún bọ́ sí báyìí. 3 in 1 nu. Ó ti ṣe tiwa, ó ti ṣe tàwọn Christian fún wọn, Pastor Àgbàlá Gabriel. Ó ṣe tiwa fún wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwa tá a jẹ́ Mùsùlùmí. Ó wá ń lọ sí ọ̀dọ̀ ta lọ́lọ́run oníṣẹ̀ṣe. Ta lọ́lọ́run sọ pé òun gbọ́ wípé àfáà wa Ajígini fún Muyideen ní 1 million. Níbo ló ti gbọ́? Fídíò ló gbé jáde ni. Àfáà Ajígini ló sọ lọ́rọ̀ ni. Àwọn èèyàn ni wọ́n sọ jáde ni. Níbo ló ti gbọ́? Níbo ló ti gbọ́ pé àfáà Ajígini sọ pé mo fún Muyideen ní 1 million naira? Níbo ló ti gbọ́? Falanatullahi alal kasibin. Ibi dandan Ọlọ́run kò máa bá òpùrọ́. Níbo ló ti gbọ́?
evidence dá ìwọ kàn bó ti tiẹ̀ pé jẹ́ kí n tó gba bí wọlé pé bóyá tí n bá sọ̀rọ̀ yìí Muyideen sọ pé dídìrín lòun òun á máa tú jáde ní ìbò ló ti gbọ́ àkọ́kọ́ àbá Àjíkíní ti sọ nínú fídíò rí táwa gbọ́ evidence ẹ̀dẹ̀ wà wípé ìwọ Muyideen èpè láfà yẹn bí èmi ò ṣe support wọn tó lọ nígbà náà lọ́hùn